inú mi dùn. Ẹ jọ̀ọ́ everyone nílé lóko lódò lọ́mọdé lágbà ẹ jọ̀ọ́ Ìjìnlẹ̀ Live TV ẹ jọ̀ọ́ àwọn fídíòsì wa ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share síbẹ̀ tẹ́ bá ti ń share ẹ máa bá wa like ẹ tẹ́ bá ti ń like ẹ máa bá wa subscribe síbẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lọ́mọdé lágbà a nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà nífẹ̀ẹ́ wa ẹ jọ̀ọ́ ẹ máa bá wa subscribe sínú Ìjìnlẹ̀ Live TV wa. Ẹ fura ẹ fura ogun ayele ole okoko ẹ fura ẹ fura ẹ fura ogun ayé ẹ fura ẹ fura ẹ fura ogun ayele ọmọ adarí ń wo ẹ̀tẹ̀ tí gbọ́ ilé ayé ni ó ti gbé tirẹ̀. dúró bí o déhùn sàárì ọmọ rẹ tó ló fẹ́ rí òun. àmọ́ ìyá ibi gbogbo bíbá ẹ̀ ló dúdú ó ní màá ṣe wá débẹ̀ gbogbo ẹ̀ ló dúdú rárá yìí. wọ́n fún ọ náà kí ó yàgbà tó parí. ìkànnì wo obìnrin yìí o ìkànnì ọ kí ni tó dé tẹ ẹkọ adédé yà kábí eléyìí o sì mọ̀ ọmọ gbéná obìnrin lọ fi náà wo sàárì ọmọ rẹ̀ kó dáa. kí ló dé kí ni tiẹ̀ kí ló kọ ẹ̀ ń bẹ̀. ìyẹn ni. alára ọ̀rọ̀ òun olóko èso kọ àìwọ. ó dà àbọ̀ abá tiẹ̀ lọ́rọ̀ tiẹ̀ Àbẹ̀ní ìwọ náà sì ń wòran ńgbà tó ń gbéná fún ọ kó lọ fi ó sì ń gbà lọ́wọ́ rẹ̀. mi ti ẹ̀ mọ̀ bí mo ṣe débi gan pàápàá. kò yí ọ. kò yé mi bí mo ṣe débi. kò tiẹ̀ sí ṣòro ẹ wo iná ọwọ́ rẹ̀ mo fẹ́ kó fẹ́ pa báyìí fẹ́ náà ń pa bẹ́ẹ̀ ni. tó bá fẹ́ pa tí bá lù ọ́n kù mọ́ ayé lórí. Àbẹ̀ní mo ní o fẹ́ náà ọwọ́ rẹ̀ pa. àlọ́ òbọ̀ lọ fẹ́. dúró ọmọ àláyà o ẹ̀rù òsì bá ọ mo ní kéèyàn ṣe nǹkan o sì ń dá dúró kó mọ̀ ṣe wo bí ṣé tiẹ̀ ló gbà bí tèmi mo ní o fẹ́ náà pa ó yá má jẹ́ bínú sí ọ bí mo ṣe ń bá ọ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí ó yá kó o fẹ́ náà ọwọ́ rẹ̀ pa. tó bá ilé pa. ìwọ obìnrin ẹ̀rù ọba ọ àyà sì kú ọ àbí bẹ́ẹ̀ kọ́ ó dà. o fẹ́ pa. bẹ́ẹ̀ ni. bí kún ló loko bí pàkúté ni èmi àti ajọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. abẹ́ ẹ̀kọ́ gbanibẹ̀ irú àwọn èèyàn ìkàwọ́ rẹ̀ Àbẹ̀ní. ọmọ kí sara ẹ̀wọ̀ obìnrin nígbà téèyàn gbéná fún ọ kó fi wo sàárì ọmọ rẹ ọmọ pé nǹkan tó burú ni. mi tẹ̀ mọ́ bí mo tẹ̀ ṣe débi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n fojú kan sàárì ọmọ mi ẹlẹ́dàá mi ò ní jẹ́. mo ti sọ fún ọ kún fàdúà o Àbẹ̀ní kó o kún fàdúà dáadáa o ò ní rógun sàárì ọmọ kún fàdúà o àwọn eléyìí ò lè fún wàrà wọn lè dà á sómi ni o. ìgbà wo ni mo sùn lọ mo dáràn o irú àlàkálà wo leléyìí ẹlẹ́dàá mi ṣàánú mi o wọ́n mọ̀ jẹ́ rógun àtàndánwọ̀ sàárì ọmọ wọ́n jẹ́ kí n rógun àfọwọ́gbọ́mọgbìn o ẹlẹ́dàá mi ṣàánú mi mọ̀ jẹ́ rógun tí màá fi tán náà wọ sàárì ọmọ ẹlẹ́dàá mi ṣàánú mi o ṣàánú mi ẹlẹ́dàá mi o irú àlàkálà wo ni mo wá láyìí ẹlẹ́dàá mi ṣàánú mi o. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa o olúwa rán mi sí gbogbo ènìyàn torí àmì ṣe obìnrin tó o bá ṣàmì á jẹ́ pé ìwọ la rán mi sí ọkùnrin tó o bá rí àmì ṣe á jẹ́ pé ìwọ la gbé mi kalẹ̀ fún bí wòlíì èmi sọ tẹ́lẹ̀ ayé dá májẹ̀mú fún obìnrin kan wípé yóò mọ bojì ọmọ nínú ìwé Lúùkù orí keje ẹsẹ̀ kọkànlá sí ìkẹẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni àmọ́ lójijì ìrètí ọ̀tá lórí rẹ̀ pin Jésù pàdé rẹ̀ lọ́nà ó sì jí ọmọ rẹ̀ ìyẹn obìnrin opó náírà mo pa ní àṣẹ lórúkọ Jésù fi ọwọ́ tó àga kó sí náà ó sì wí pé ọmọ mo wí fún ọ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ òkú ọmọ náà sì dìde bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè lórúkọ Jésù májẹ̀mú tí wọ́n dá fún ọ pé kó padà lọ wo sàárì ọmọ rẹ ni irú májẹ̀mú yẹn lórúkọ Jésù máa gbiná bẹ́ẹ̀ obìnrin ò ní mọ bójì ọmọ o èmi sọ tẹ́lẹ̀ bí wòlíì ò ní mọ sàárì ọmọ ìwọ ìyá tó ń gbọ́ mi ọmọ ò ní kú mẹ́ ẹ lọ́wọ́ làálàá eléyìí tó ń ṣe lórí ọmọ lórúkọ Jésù kò ní já sásán
o máa ní testimony. Wá gbọ́ bí n bá jẹ́ wòlíì tí a ṣe ń bẹ lẹ́nu mi ẹ̀dá tó dúró pé àfìgbà tó o bá tan náà wò sàrí ọmọ kóhun tó jáwọ́ lọ́rọ̀ rẹ irú ẹ̀dá yẹn ó máa ya wèrè lórúkọ Jésù. Ọfà ikú ọmọ tó ta sí ọ ó máa padà sórí ẹni tó ta. Bẹ́ẹ̀ni ẹbọ àti ètùtù ayé tí wọ́n gbé lórí ọmọ rẹ pé kọ́ ọmọ ó dòkú mọ́ ọ lọ́wọ́ àtẹ́bọ àtẹ́ntógbé ara máa sán lù wọ́ wà á bọ́ lọ́wọ́ ogun ó ní mọ sàrí ọmọ ó ní mọ bójì ọmọ wá gbọ́ eléyìí tó parí ẹ̀ iná tí wọ́n gbé fún ọ pé kó o tàn lọ́wọ́ sàrí ọmọ lórúkọ Jésù iná yẹn máa kú ẹni tó gbé iná yẹn lé ọ lọ́wọ́ ó máa wọ bójì lójijì obìnrin ó dẹ̀ máa jẹun ọmọ ọkùnrin wà á lè sinmi ọjọ́ tó gun ọmọ bá dé ìwọ ló máa jẹ́ o sì ní dòkú ó ti rí bẹ́ẹ̀ ògo ní báwo lókè ọ̀run èyí tí mo sọ yìí kó ṣẹ mọ́ ọ lára ẹ̀dákàdá tó bá takò lórúkọ Jésù mo gbàdúrà iná Ọlọ́run kó rùn lójijì ó máa ní tẹsímọ́nì bẹ́ẹ̀ lolúwa wí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Obìnrin má dákẹ́ àdúrà ayé ibùgbé kan ni o ẹ bá wa subscribe sórí channel Ìjìnlẹ̀ Live TV ẹ like àwọn fídíò wa ẹ share àwọn fídíò wa then drop comment yín àti pé ẹ rántí láti click notification bell yẹn so that a lè máa notify ẹ nígbà gbogbo ìgbà tí a bá ti drop solution video tuntun ó máa dá fún lórúkọ Jésù. God bless you. Ẹ fura, ẹ fura, ogun ayé lè ó lè òkòkò. Ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé. Ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé lè. Ọmọ adarí ń wo ẹ tẹ́tí gbọ́ ilé ayé yìí ò tí ì tirẹ̀ Àtìrẹ́rìn o là ń sunkún, bá ti sunkún o là ń kọrin. Tó bá fẹ́ ṣẹ́gun